Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé ẹ kú ọjọ́ mẹ́ta. Mo mú fídíò kan wá sí ojú ìwòran wa, mo fẹ́ kẹ́ ẹ wò ó kí n tó sọ̀rọ̀ kankan lé lórí. Ẹ jẹ́ kí a jọ wo fídíò náà. Ẹ gbàgbé pé Islam kankan ń bẹ nílẹ̀ káàró òjìrì torí tí ń bẹ nílẹ̀ káàró òjìrì kò nùmà. Àwọn ọmọ Islam tánà bíi tọ́lọ́ọ̀tì láàrin 23 years. Wọ́n bá sì ń wá oríire tó fẹ́ sóríire láyé. Islam tánà bíi launch láàrin 23 years yẹn kò sí Islam kankan mọ́ lẹ́yìn. Now Islam tánà bíi launch ní àárín 23 years kò sí ilẹ̀ Yorùbá. Generation yìí sì ní opportunity láti launch ẹ̀. Ìgbà àmọ́ Islam yẹn Mẹ́kà ló ti bẹ̀rẹ̀ ìgbà tí Mẹ́kà ò bá ọwọ́ àyè sí Mẹ́dínà àbẹ́ẹ̀kọ́ ni. Islam ti máa ń wáyé ni, Islam authority ni, Islam agbára ni, a ṣe débi authority ò wà. Kí ni nǹkan tí èmi kàn fẹ́ ṣàlàyé tí mo fẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ fídíò yìí? Ó ní wípé mo kàn ń bẹ ẹ̀yin tẹ́ jẹ́ olóyè èèyàn ní àwùjọ wa, pàápàá nínú ẹ̀sìn Mùsùlùmí. Ẹ má jẹ́ ká gba ìgbàkúgbà láàyè. Ẹ má jẹ́ ká gba ìgbàkúgbà láàyè. Àwọn kan tí wọ́n kóra wọn jọ pọ̀ tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà àwùjọ wa rú yìí. Ẹ jẹ́ ká panu pọ̀ ká bá olè wọn wí o. Torí mo mọ̀ pé kì í ṣe pé ẹ̀sìn ìṣẹ̀dí àwùjọ wa. Ó sì wá jẹ́ pé ìsìn láwọn kan sọ̀rọ̀ àmọ́ pé yẹn kì í ṣe bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn yẹn níbi tí wọ́n ti gbà wá lásìsí nílẹ̀ Yorùbá. Ṣé torí pé nílẹ̀ Yorùbá a nífẹ̀ẹ́ ara wa kò tẹ́yìn lọ́rùn àbí? Nílẹ̀ Yorùbá a ṣera wa ní ọmọ ìyá kan kò tẹ́yìn lọ́rùn àbí? Nílẹ̀ Yorùbá a kì í kógun já ara wa torí pé ẹnìkan ò ṣe ẹ̀sìn wa kò tẹ́yìn lọ́rùn àbí? Ẹ jọ̀ọ́ kí ló dé tá a dẹ̀ jẹ́ kógun mi? Kò sí nǹkan tó máa dàbí àlàáfíà, kò sí nǹkan tó dàbí ìfọ̀kànbalẹ̀. Mo bẹ̀ wá ní o, mi ò bà ẹ̀sìn kankan lórúkọ jẹ́ o, mi ò dẹ̀ kórìíra ẹ̀sìn kan, mo bẹ̀ wá ní. Adéọmọdé ní orúkọ mi, ẹ bá mi pín fọ́nrán yìí kiri. Ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi Adéọmọdé. Ire o, ó dàbọ̀.